wò pé òkè ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ wa kí ni nǹkan tó ń ṣíjú sí ẹ wo irú ọmọ tá à ń sọ ìpẹ̀lú ògùn tó lọ ń fún gbogbo yẹn ṣe pọ̀ tó nígbà tó máa bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ ìpínlẹ̀ yẹn náà ti wọ̀ amúkun ẹrù ẹwọ́ lókè làwọ̀ àwòsàlẹ̀ ok nígbà tó wà ní school bàbá ok bàbẹ́ àti 15 years ago ni ìyá ti lọ tó fi òun àtàbúrò lẹ̀ fún bàbá dẹ̀ ṣe struggle ó ràn lọ poli bọ́ olórí òun ò gbéwèé òun ti tẹ̀lé yahoo lọ ibi yahoo ló ti bẹ̀rẹ̀ sí ọkùnrin náà ti bẹ̀rẹ̀ sí mùmùkùmù tó di pé ókè o wá bọ́ sọ́wọ́ àwọn alágbára àwọn yẹn tó wá fi drug lọ ó tó wá gbé drug ọ̀rọ̀ wá sọ̀rọ̀ lórí owó kò ṣòwò. ọ̀gbẹ́ni Ọlá Emmanuel ẹ bá dẹ̀ ní ká wo dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ wa even àwọn tó wà ní schools kí ni nǹkan tó ń ṣe. ìkan wà tí mo lọ yanjú lókè tẹ́ẹ̀fì sọ́pẹ́ rí mi lára àwọn ọmọ tó jẹ́ wípé wọ́n wá ń ṣáìtì náà ní táàmù àwọn bẹ̀bẹ̀ nígbà tí wọ́n lé wọn pé kọ́ máa lọ lè pàpà ẹlẹ́ẹ̀kejì ni tí wọ́n lè wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yìí ntọ́gà fi bínú tán kì í ọ̀gá èdèdè bínú ntọ́gà fi bínú tán a jẹ́ pé ọ̀rọ̀ wọn ti worst ni pé wọ́n á mọ nǹkan kan ẹni tó fẹ́ ṣe ìyá àìtì míì ti lọ oṣù márùn kò mọ nǹkan kan nínú tí a ti ṣe kò sí nǹkan kan mọ́ now ẹ̀rù ń bà mí pé kí ni future ọjọ́ iwájú orílẹ̀-èdè because a kàn bújọba ni o even àwọn ọmọ tí wọ́n lọ private universities tí wọ́n lọ private institutions ọ̀pọ̀lọpọ̀ wọn ò mọ nǹkan kan nínú gbogbo nǹkan kọ́ ìkejì mi ń kọ́ wọn sọ fún wọn jò ní pé ntí ó máa ń dùn àwọn jù ní pé ńgbà bá wá yá ẹni tí ó kàwé rárá ni wọ́n máa ń wà productive ju àwọn tó kàwé lọ ìyẹn ni mo fẹ́ kẹ́ ò dẹ́n pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ because ẹ̀rù protest lọ́tún lọ́sì ẹ̀rù ń bà mí firstly àsìkò tá a wà yìí àsìkò tó delicate ni ebi ń pa àwọn èèyàn inú ń bí àwọn ọ̀dọ́ pa àwọn òrìṣẹ́ ṣe kálukú tún wá rọ opportunity wípé ẹja fi ẹ̀hónú wa hàn pẹ̀lú ikú ti Mohbad ṣé mi ìgbàdúrà kó di kọ́mọ́dà bíi ti ti ensars. Ọlọ́run ò ní jẹ́ àárín nǹkan tí àwọn àkíyèsí ìdájọ́ òdodo lórí ọ̀rọ̀ yẹn tá à ń pe àkíyèsí sí nìyẹn ensars ó ti la ojú wa sí agbára àwọn ọ̀dọ́ tí jẹ́ pé tí a bá manage dáadáa ó lè sáná sílùú ìyẹn ní ìjọba wọn gbọ́dọ̀ káwọ́ gbéra. yes. then angle tí màá tún fẹ́ ká má dàsọ̀bọ̀ ni àwọn èèyàn wa talent à ń pè ní creative art Ọlọ́run ló fún yàn talent láti fi lè jẹ èrè ní gbogbo iṣẹ́ tá à ń ṣe yìí iṣẹ́ talent ni ọ̀rọ̀ sísọ iṣẹ́ talent ni orin kíkọ iṣẹ́ talent ni now tá a bá ti identify talent yìí ǹjẹ́ à ń package ẹ̀ láti fi jẹ́ kó jẹ́ business issue yẹn is very very important láti 1974 ngbà tó ṣẹlẹ̀ láàrin Chief Bọ́lárìnwá Abíọ́rò àti King Sunny Adé àwọn tó ń lo talent olórin ó dàbí ẹni pé ẹrú náà wọ́n ń sọra wọn sóko ẹrú lọ́dọ̀ àwọn promoters record label owners àti promoters tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ibi tí ò bá sí ìmọ̀ èèyàn máa ń sọ ara ẹ̀ nù ó máa ń sọ gbogbo nǹkan tó yẹ kó jáde ó máa ń sọ nù ordinarily nígbà tí èèyàn bá jẹ tó ní talent láti fi ṣe òwò tí promoter wa sọ pé okay màá sign ẹ tó jẹ́ pé rules and regulations táwọn amòfin tó ń pè ní law ní business law tó jẹ́ pé kò sí real law tó jẹ́ pé àjọ yẹn àmì àjọsọ yẹn ó really jìnnà tí ẹni tó ní creative talent yẹn táwa di ẹrú tó jẹ́ pé ẹni tó ń promote làwa sọ pé ó yá jókòó síbí má jókòó síbí o gbọ́dọ̀ jẹun ẹ mọ̀ pé ìgbà yẹn 1974 yẹn 20 kọ́bọ̀ ló dájà lẹ̀ tí Chief Bọ́lárìnwá Abíọ́rò gẹ́gẹ́ bí nǹkan tá a kà tó ń ta rẹ́kọ̀dù Sunny Adé kan tó ń ta ní 6 naira àbí 5 naira tó dẹ̀ jẹ́ pé 20 kọ́bọ̀ ló ń lọ sọ́dọ̀ Sunny Adé nínú 20 kọ́bọ̀ yẹn ó tún yọ owó promotion royalty ẹ mọ̀ pé nǹkan tó dá wàhálà lẹ́nu yẹn láti 1974 yẹn oríṣiríṣi ló tún ṣẹlẹ̀ bí mo ṣe ń gbọ́ ó ṣẹlẹ̀ sí Kiss Daniel náà pẹ̀lú gbogbo bí kíní ṣe ń ṣẹlẹ̀ léraléra ó ti yẹ kó kọ́ àwọn ọ̀dọ́ wa lọ́gbọ́n àwọn tó fẹ́ lo creative
talent tọ́lọ́run fún wọn pé eléyìí ò kì í ṣe pé ọ̀ya ẹ̀ sáìn mi kájọ jókòó àjọsọ yẹn kó kúnná kí lọ́ọ̀yà kan gbé lọ́ọ̀yà wọlé kì í ṣe pé torí pé o ti sáìn mi sìn mo ti wá dẹrú fún ẹ. ọ̀dà torí alákòótọ́ ẹ jẹ́ ń lọ sọ́dọ̀ dókítà náà níbi pẹ̀lú iṣẹ́ tiwọn náà torí ọ̀dọ́ lẹ́yìn náà pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ ǹjẹ́ ìrètí wà fún àwọn ọ̀dọ́ lọ́jọ́ la. ẹ ṣe gan ni fún ìbéèrè yẹn bẹ́ẹ̀ mi ṣe rí ìrètí wà fún ọ̀dọ́ bó tilẹ̀ jẹ́ pé bí ìlú ṣe rí nìsín gbogbo ẹ̀ le ó fẹ́ dàbí ẹni pé kò sọ́nà àmọ́ nǹkan kan tí àwọn máa ń sọ fún àwọn ọ̀dọ́ ni pé aláti ní àforítì ó dẹ̀ tún di dandan ká lè iṣẹ́ tá a bá kọ́ aláti mọ̀ dáadáa tá bá mọṣẹ́ wa dáadáa tá bá láforítì èyí tí àwọn èèyàn fi máa wá fi lọ̀lọ̀ wá a lè dúró lórí pé iṣẹ́ ìmúmọ̀ dáadáa tí bá dẹ̀ ń forítì màá gba débì kan lọ́jọ́ kan tẹ́ni tó mọ yìí mi tí ó fi wá wò pé n tó tọ́ sí mi lélẹ̀ eléyìí ni ò tọ́ sí mi. ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí ló fẹ́ mú mi béèrè tẹ́lẹ̀ kọ́ọ̀sì méjì kan wà tó pé àwọn èèyàn ti wò pé téèyàn bá lọ ṣe ní school definitely bí ọmọ tálíkà tó bá lọ ṣe gan wọn rùn parúnṣẹ́ sí ni ṣùgbọ́n tó bẹ jáde báyìí ògo ni fún family wọn wọ́n bá lọ sí medicine àti law nígbà yẹn torí mo rántí àwọn bọ̀dá wa ládùúgbò nígbà àwọn courses kan wà tí wọ́n máa gbọ́ àwọn wo ni sellable courses tí ń bẹ lórí igbá báyìí ni a máa choose fún ìgbà ní banking and finance àwọn torí àwọn tí wọ́n dé táì àwọn èèyàn pọ̀ ní banking and finance gíga wọ́n believe pé olódo lazy person ni máa lọ sí mascom láyé ìgbà náà now ṣùgbọ́n sìn ọ̀rọ̀ mẹ́sìn ṣé mẹ́sìn ò tí ìlera gbogbo ojoojúmọ́ la nílò àwọn tí ó jẹ́ olùtọ́jú fún ìlera wa ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn dókítà ò rí wọn rí jájẹ bíi ti tẹ́lẹ̀ mọ́ o tí ẹ bá wo owó tí ẹ ń fún àwọn dókítà míì sí báyìí tí ẹ bá rí mọ́ra àwọn dókítà kan tó pé ẹni ìmọ̀ṣẹ́ máa wò pé àǹfà àti ilé tẹ́ni ó ti kọ́ o nígbà tẹ́ ẹ bá kò ní mọ́tò kí ló fà á ṣé